ẹnìkan ń pàtàn bàtàbàtà ẹnìkan ń pa ìtàn ìtàn ọ̀tẹ̀ ó fẹ́ sọ wípé Ìwó kọ́ ni Islam kọ́kọ́ wà nílẹ̀ káàró òjìrè ó wá ń pa ìtàn bàtàbàtà èsì ọ̀rọ̀ ẹ̀rí ó ń tọ̀hún ọgọ́ sí nǹkan mẹ́ta tó jẹ́ fact aláwọ̀kọ́ ni wípé ní tó fẹ́ fi takò Ìwó òun náà ni mọ́sálásí tí wọ́n kọ́ ní 1550 sí Ọ̀yọ́lé mọ́sálásí tí wọ́n kọ́ ní 1550 sí Ọ̀yọ́lé ó ní mọ́sálásí alákọ̀ọ́kọ́ tọ́kọ́ wà nílẹ̀ Yorùbá ó ní mọ́sálásí ni gbogbo òwe tó bá fẹ́ kàlé lórí àtàwọn tó bá fẹ́ bi léèrè lọ béèrè kò sónù sínú ẹ̀kan nígbàun nílùú Ọ̀yọ́ Ọ̀yọ́lé ni wọ́n ń pè bẹ̀ Ọ̀yọ́lé gangan ní ìgbà tí wọ́n sọ̀rọ̀ kò sí ti jẹ́ Ọ̀yọ́lé ó ti tú Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹfà ní ń bẹ ń bi tẹ́ rí hùn Ọ̀yọ́ tẹ́ rí yìí tẹ́ ń jọba tuntun ń bẹ yìí Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹfà nù Ọ̀yọ́lé ò sí mọ́ mọ́sálásí 50-50 ní ò sí mọ́ mọ́sálásí 1550 gbogbo bí wọ́n bá ti sọ pé òun àkọ́kọ́ sílẹ̀ Yorùbá wọn ò ní fún àwọn àjòjì tí wọ́n yé ṣe Yorùbá àwọn àjòjì mùsùlùmí tí wọ́n á ṣòwò tí wọ́n yé ṣe Yorùbá náà kọ̀ fún Yorùbá kan báyìí ò sì kírun bẹ̀ ẹni yẹn tó wá ta bótobòtò kan ó ní Ṣàngó tó jẹ́ tó lé ẹ̀gbọ́n rẹ̀ kúrò lórí oyè tó fi àgbàjọba ó lóun gan nígbà tó fi wà ní ọ̀dọ̀ àwọn ṣé àánú pé ni orí Islam ọmọ ṣe Islam ó wò Ṣàngó ẹlẹ́bọ ni tí máa yọ náà lẹ́nu Ṣàngó ọkọ Ọya ìyàwó ẹ̀bọ ni òun náà ẹlẹ́bọ ni abẹ́ẹ̀kọ́ ni Ṣàngó ó pokùnso ni kò sí tó kan Ṣàngó àti mọ́sálásí olódò kò sí tó kan Ṣàngó àti kíni ẹwà ọmọ knockout ẹni tá a wí yìí ọmọ pẹ́ rẹ̀ ní àwọn ọmọ bàbá Ṣéga Ádámà pé òun fẹ́ràn bàbá Ádámà àlè lórí lọ sọ yí pé Islam ti wà ń lu wò ó kí Islam tó wà ńlọrin kódà Usman Dan Fodio kìí ṣe jihadi rẹ̀ tí Islam ti wà ń lu wò bàbá Ṣéga Ádámà lọ sọ pé mọ́sáṣí àkọ́kọ́ ńlẹ̀ káàró òjíire kẹ́dà ṣe Ṣéga Ádámà mi àwọn kọ̀wé ní oríṣi bíi mélòó mi náà àná ṣe ìsbáàtù ẹ̀ kódà bàbá lórí gọ́gù béèrè pé mọ́sálásí alákọ̀ọ́kọ́ tọ́jẹ́ ti mọ́sálásí mùsùlùmí Yorùbá má sọ pé àwọn fọ́rínà wọ́n yà pé fọ́rínà àwọn ọbọ̀ ó gbé ọ lọ sọ́yọ̀ Ọ̀yọ́lé tàwa rí kò sọ́yọ̀lé mọ́ nọ́mbà 2 mọ́sálásí ń gòsì mọ́ mọ́sálásí Ṣéga Ádámù júwe iná ìṣẹ́lá mosque ten wí kódà ìtàkàn bẹ táwọn ọlọ́run ọba lè mọ́ láìpì tó bẹ́ẹ̀ kó tó di 1650 kankan Islam ti wà ń wò àwọn tẹ́lẹ̀sì ń ṣe Islam níwò wọn ní mọ́sáàsì ṣùgbọ́n most prominent mosque tó bá jáde sí tí gbogbo òun náà follow tí wọ́n mọ̀ tó gbajúmọ̀ jù Ṣéga mosque ń lọ́wọ́ wọ̀tàn èyí tá a tún fi ń pàtàkì pé àwa làgbàyé yìí nílẹ̀ káàró òjìrè yìí òun gan atúntí ń ṣe Islam kò tó dìgbà àṣìkè onílọrin ké Haúsá lọ́kọ́ àníkéwù kéwù Ìwó Haúsá ló sì kéde lọ́kọ̀ wa ń kéwù só àgbà Ọlọ́run ló ṣe alágbàbẹ́ ẹ̀rọ amọ́ tó burú jù Ọ̀yọ́ tó wá ń jù eléyìí yìí só ó lè fi ẹ̀sìn ara òwò tiẹ̀ Ọ̀yọ́ Ṣàngó ẹbọ ń lọ ni inú yín bàjẹ́ pé ọba tó ń lọ náà ẹsẹ̀ jẹ́ pé bá Christian ni kí lè fẹ́ bá nújẹ́ sí ìbẹ̀wò léwó ta ló lè jẹ Aláàfin tí ò ní di ẹbọ mùsùlùmí ìwò lè fẹ́ mú wákọ́ wá jẹ Aláàfin tí ò ní dóòsà ṣé Aláàfin náà kọ́ ní Ṣàngó ni Aláàfin ìtọ́ lọ bọ́yá náà tó dàgbà jù ní ìyàwó ẹ̀ tí ó bá jẹ́ pé òun ni àkọ́kọ́ gbogbo Àlùkùránì ní ń bẹ lórí ẹ̀ Aláàfin dá máa fi proud pé ìyàwó mi yìí kọ́ hápò àníta ṣùgbọ́n òun ló wà ní kí a gbogbo ṣàtìbẹ́ láàfin so kẹ́yìn ọjà Aláàfin kìí ṣe proud fún Christian bẹ̀lẹ̀ tàbí pé yóò wà jẹ́ proud fún mùsùlùmí wo lọ́wọ́ fẹ́ banújẹ́ pé lóòótọ́ ni conspiracy ni pé wọ́n fẹ́ káwọn ọba ilẹ̀ Yorùbá kan jẹ́ Christian bóyá wọ́n rò bí bóyá nígbà tí wọ́n bá fẹ́ take decision fúnlẹ̀ Yorùbá àwọn ọba ni ó take ẹ̀ ọba tó bá jẹ́ lẹ́bọ
bí irú ọba ẹ̀yìn wa ń bì oko kan bì ọkàn ráwọn oko wò ń bì tó ní òun lágbà tó ti di ọba pé mùsùlùmí lòun lóòótọ́ òun lágbà tó ti di ọba ẹlẹ́bọ lòun kò lè take decision ọba kankan tó wá ti jẹ́ ẹlẹ́bọ Ọọ̀ni ò lè represent wa làkóńdé nìkún Ọọ̀ni àti ọba ẹlẹ́bọ wọ́n máa represent ẹlẹ́bọ bọ́ba kírísítẹ̀nì ọba represent kírísítẹ̀nì kọ́ lọ sí kéde o kọ́ lọ represent ẹ̀ ìmáàmù tó bá dúró dáa tó pẹ́ ara rẹ̀ ní mùsùlùmí àtàfà àtàkójọ wa làwọn represent ara wa ó ń kálukú lọ́lẹ́sìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ majorities làwọn mùsùlùmí nílùú yìí àwa lọ̀gá nínú Yorùbá lè represent wa náà ẹ gbọ́ wọ́n ti pè mí àwọn olóyè Yorùbá nation wọ́n ti pè mí wọ́n bá mi sọ̀rọ̀ tútù wọ́n kọ́kọ́ àwọn àfà wípé kò Yorùbá nation ò lè work nílẹ̀ káàró òjìire tí mùsùlùmí ọba dá sí ẹ bá fẹ́ kí mùsùlùmí ọba dá sí àwọn àfà àtẹ́lẹ̀ pẹ̀rẹ̀ number 1 àfà tẹnu wọn rọ̀ kí Yorùbá nation ó lè ṣe kíni kó lè succeed òun lè mi wọ́n ti pè mí wọ́n dẹ̀ ti bẹ̀ mí wọ́n bá mi sọ̀rọ̀ so bẹ́ẹ̀ tí mi ò lè kúrò ní orí òtítọ́ yìí sì lè lọ ja ogun táà ní ṣe kíni táà ní win yìí sì ní bẹ́lọ̀n kí ìlú bàbá mi ó jóná wọn ò sì ní bẹ́lọ̀n kí kọ́ńtírì tí wọ́n bí mi sí kó bàjẹ́ láéláé ìṣọ̀kan Nàìjíríà láàmú wa tó bá dàrú o fúnra rẹ̀ o ẹgbẹ́ ìsìn kí ẹ̀yin tí ẹwà Yorùbá ní sàmáyì pé mùsùlùmí ò lè wà lẹ́yìn iwájú ní oṣù kíni iwájú ní ọ wà anybody kò lè tẹ́kì dìísàn fún wa kẹtún gbọ́ dáadáa wọ́n parí ọ̀rọ̀ mi pẹ̀lú àwọn tí wọ́n ń pàtàkì máa gbọ́ ó lè pa ìtàn kankan fún àmì reality ni reality ọmọ sí kíni ni ọmọ ẹ̀jẹ̀ mùsùlùmí láwà níbí tó ẹlẹ́bọ̀ ọ̀rẹ́ àní ọmọ ṣe tiẹ̀ àkàrà lérí wọn ní lórí ọ̀rọ̀ sẹ̀rí àpé ó mú mi lórí ọ̀rọ̀ sẹ̀rí ẹgbẹ́ jẹ́ wọn àwọn olódo ni wọ́n fọ́nú pọ̀ tẹ́kùtẹ́ bá ti gbàgbọ́ ọ̀nà àwọn òsàtọ̀fọ́nú pé ọlọ́dọ̀dọ̀ òsàtọ̀fọ́nú pé kó lọ pokùnso òsàtọ̀fọ́nú pé ẹni ẹlẹ́ni ń sun ẹkún omi lásán ní sun wá mú wọn lọ sun ẹ̀jẹ̀ òsàtọ̀fọ́nú tó kọ́ yàkàdé wípé olómi ńlé ẹ̀jẹ̀ ló ń ṣe kéde ìyẹn náà wo gbogbo tẹ́ bìlọ́ǹtì sí bí rárá àdálẹ́ bìlọ́ǹtì sí so tẹ́ bá ń sọ̀rọ̀ náà ká máa expect pé ọ̀rọ̀ rárá àdálẹ́ lẹ́sìn kéde kò sí ẹnì kankan tí ó mú mi ẹ fọkàn yín balẹ̀ ẹ̀ sáwọn àwọn francas wọn ní base kankan wọn tó náà gbé àlọ́ ilé ẹjọ́ àwọn òṣèré ìwé ilé ẹjọ́ wọn náà ti gbé àwọn àtolú wọn ti gbé mufti àti olúwo lọ ilé ẹjọ́ àwọn orí ilé ẹjọ́ kí wọn bá gbé àlọ́ ilé ẹjọ́ àwọn èèyàn rẹ̀ rìndìn pé wọ́n fi rin sí géèrè ẹ̀yẹ wa iṣu sẹ̀ríà ó ti wà ní òfin Nàìjíríà ẹ̀gọ́ làwọn dèdèrè tí ń ta kò wáyé ọ̀sẹ̀ ni ó lè takò tá a bá béèrè lọ́sùn tí wọ́n bá fún wa tá a béèrè lọ́yọ̀ tí wọ́n bá fún wa tá a béèrè Lagos tí wọ́n bá fún wa tá a bá lọ ilé ẹjọ́ àwìn níjọba ilé ẹjọ́ kan dèkírà pé òfin ni ẹ gbọ́dọ̀ fún wa ọ́fíìsì mi nù nọ́mbà ni pé ká sọ pé nígbà tí ẹ ti ṣe tẹ́lẹ̀ ọya house sọ fún ẹ̀dìbò fún wa tẹ́ẹ̀bà wá fún wa ibi tó ju house lọ iná ní kí ilé ẹjọ́ dá pé ó ti wà nínú kíní ó ti wà nínú òfin òfin Nàìjíríà ni òfin àpapọ̀ ni èso òfin state òfin àpapọ̀ ṣe ni kìí ṣẹgbẹ́ kí ni òfin state òfin àpapọ̀ lọ̀gá òfin state lọ́pọ̀wọ́lé òfin local government lọ́tẹ̀lé tó ń kálukú tó wá máa ṣòfin tiẹ̀ tí ọba takọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀táhùn wọn lè máa manage òfin rẹ̀ ṣàwọn dèdè ìfẹ́ ń sọ̀rọ̀ yìí ẹni tí àwọn wá ní afẹ́sẹ̀ tí ẹwà ní ọlọ́pàá ó mú wa kò sọ ọlọ́pàá tí ó mú ẹrù olódò ọlọ́pàá ẹni ọba mú mi lásìkò yìí ọwọ́ rẹ̀ láti gba owó táwọn wá tafẹ́ fi kọ́ olùtafẹ́ kọ́ ọ̀sánwó tànà gbé òṣìṣẹ́ sí òṣìṣẹ́ tẹ̀lé mú wa àwọn òṣìṣẹ́ tó àgbé kẹta pamọ́ ní tàǹsí ọlọ́pàá mọ gbogbo tàǹsí ẹsẹ̀ sí mà ìjọba mà aráàlú gan mà àwọn òṣìṣẹ́ cultist àṣìṣẹ́ ní okùn gbangba làṣà ti gíní ní problem kò sí ẹni kankan ẹni ọba tako sẹ̀ríà wọn ò ní gbúrò rẹ̀ mọ́ ní irú pòkípò tó bá rí ọwà ìṣọ́nítọ̀hún wọ́n tako sẹ̀ríà àwọn ẹni gbúrò rẹ̀ mọ́ àyẹ̀yẹ ọ̀dẹ̀lẹ̀ ń takọ ẹ̀yìn pàǹtí ẹ̀ nítumọ̀ kankan gbogbo ọ̀rọ̀ tẹ́yìn sẹ́ sórí íńtánẹ́ẹ̀tì pátá kò sí ẹ̀kan tó dá àdó pọ̀ dẹ́rùbà ní oògùn gbogbo oògùn wọ́n ti ṣàgùn sí mi ní ìṣe ó ti lé 30 years ṣé oògùn tí ó jẹ́ láti 30 years ní àṣẹ àmọ́ jẹ́ ní 2025 modern age ayé ti kọjá gbogbo ìyẹn náà ẹ jẹ́ lọ kọ́ mọ́ sí kẹlọ mọ̀wé
ẹ̀sìn lọ́mọ kéwù tẹ́ lajú ẹ lọ kó lọ́dọ̀ èṣù èṣù kan máa tan yín jẹ ní ẹ kó lọ́dọ̀ Ògúnlákayé torí Ògúnlákayé kan mọ̀ wé ọmọ nǹkan kọ gbogbo àwọn ìsúláàlú yẹn orí wọn ti gbé mẹ́gan gbogbo àwọn ọ̀gá yín rárá gbogbo àwọn ọ̀gá yín àti tó lọ dodo ìjì òbímọ tó ní wọn ti dodo pé ẹ máa tọrọ ọmọ lọ́dọ̀ òun gbé bí wọ́n gbọ̀ wá láyé gbogbo àwọn àmúṣe oríṣiríṣi tẹ́ ń gbé káàkiri ẹ tẹ́ lọ pa gbogbo ẹ̀ tì kí láyé yóò lè rójú ara dáadáa tí ń bá ní ayé yín jà lábí aṣọ òun náà lẹ lọ wí jáde ń ta tẹ́fi ní ọlọ́pàá ẹ bá ní mú ọlọ́pàá kan máa fi rẹ́rìn ní sẹ́yìn pé gbogbo èèyàn lọ́gọ́ ẹ̀dá pé inú gbólẹ̀ máa wà inú ilé àlàpàlẹ̀ máa wà ibi nǹkan tí bá ń rùn bí ẹgbẹ́ epo tó ti pẹ́ tí ń tagi ibi èèyàn tí máa bá ibi tí èèyàn tí máa bá wéèrè ni kódà téèyàn bá rí mẹkáníìkì ńgbà míì èyí ó tó fún ní respect bí kéèyàn rí babaláwo ńgbà míì yóò ti rà máa ra ẹgbẹ́ èṣù gan ni ó ti máa gbogbo ìdọ̀tí ẹ̀yìn tẹ́ẹ̀ néètì àwọn òrí àwa nígbà ń bọ́ àmọ̀sáwá sí ìsìn gbogbo oríṣiríṣi lọ́fíńdà là ń gbọ́ kápẹ́yìn ni òórùn bí orí òkú tó ń rùn orí ajá tó ń rùn nǹkan oríṣiríṣi dáàmà gbọ́ nínú ilé tí ẹnu tó lákúndé lóko subhana rabbika rabbil izzati amma yasifun.